alájà Súrà Ọlátànwá Ọlẹ́ṣinlọ́yẹ́ ẹ ṣé gan-an lọ́pọ̀lọpọ̀ ẹ máa rí yín bá o ẹ lè máa wá o náà ní tọ́wọ́ yín o lágbára Ọlọ́run òkè lẹ́ máa lọ o ẹ ṣé o láti máa retí yín lọ́dún tó ń bọ̀ o láti máa fi lè gbá yín o ẹ ṣé púpọ̀ lọ́pọ̀lọpọ̀. alájà alágbọ̀wọ́ yín sókè o ẹ ṣé púpọ̀ nú ayé o Ọlọ́run fún àlùbáríkà ti ṣe yín o Ọlọ́run má dọ̀rọ̀ yín kọ́lọ́run múlájà gbogbo sàrà tẹ̀ ṣe kọ́lọ́run mú bá yín kọ́lọ́run jẹ́ kọ́rọ̀ yín kó túbọ̀ máa dà kó má bàjẹ́ ọlá fati Alesh Star TV ti kárí ayé Alesh Star TV ti wá káàkiri àìmọye mi ní sùúrù ti nàró àìmọye mi ní sùúrù ti nàró ẹni tí ò nílé ó sọ wọ́n dolórùlé ẹni ebi ń pa ó fún wọn lóúnjẹ òòjọ́ gbogbo obìnrin ó ní kan má ṣàgbèrè mọ́ lọkùnrin lóbìnrin ó dá wọn lóko owó ìdílé tó dàrú sùúrùra ló ń tún bẹ̀rẹ̀ ṣe ìdílé tó dàrú sùúrùra ló tún bẹ̀rẹ̀ ṣe ọ̀rọ̀ yẹn ju èyí tí ó lákàwé ìrírí ayé tuntun tó ní ọjọ́ tàná Alesh Star ti ń fi dúpẹ́ ọ̀pọ̀ òótọ́ àmúdá ṣúkìrà.